the house. A ní pẹ̀lú wa ní èní gbajúgbajà òṣèré tí a mọ̀ sí Sisi Quadri. Àwọn ni MC ní program Mellifluous Space Concert Season 2 tí a fẹ́ ṣe. Ọ̀gá mi, ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan ẹ bá dá ọkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Bọ̀yìn ti dárúkọ mi tẹ́lẹ̀, ṣáwọn tán gbọ́ wọn gbọ́ dáadáa ni. Bóyá dédèrè wá létí wọn, àmọ́ Gboah TV ló ń lò, ọ̀dẹ̀ ti subscribe sí Gboah TV kọ́kọ́ lè ṣe wọ́n mọ́ létí. Orúkọ mi ẹ̀yin èèyàn mi Ṣẹ́wà, òkè kọ́ọ̀dù ọmọ Yorùbá mi jí lórúkọ mi, aka Sisi Quadri, Ṣẹ́wà, apá àṣekọ̀ọ́dọ̀ máa ṣọ̀pọ̀ ọdún, kí ló ń ṣẹlẹ̀? Ó yá. Àmì o. Ṣé ẹ rí Kenny Melody kò náà sí mi o? Níjọ́ tí mo ti ń rìn láyé, Kenny Melody lẹ́ńtọ́ kọ́ insult mi pé mo máa ń ṣègbéraga. Ó ní àkọ́tọ́ pé tọ̀, ó ní mo máa ń bínú jù, mo máa ń ṣe kinní kan, olómàlébù mi. Wẹ́n, ó nice náà torí mo ro tọ́. Ó ṣàkíyèsí pé tẹ bá wà lórí sẹ́ẹ̀tì náà ẹ máa ń jó. Tó bá ní kẹ́ ṣe sẹ́ẹ̀tì oníjó àbí sínú oníjó mo ipá ẹ máa ń jó náà mo dà kíyèsí pé ẹ lè fi ẹsẹ̀ rájó ṣé ẹ lè fẹsẹ̀ rájó kẹ́rẹ́ bí ìṣẹ́jú bó tiẹ̀ dé 30 seconds àbí 10 seconds kẹ́ bá fẹsẹ̀ rájó kẹ́ tó lọ sí orí stage láti handle microphone. Thank you. Ẹ jọ̀ọ́ ṣé owó ojó ni mo gbà ní àbówó MC tí n bá fẹ́ jó ẹ̀ mọ́ owó ojó wa lọ́tọ̀ ṣùgbọ́n mi ìjó kódà mi ìbúyàn lẹ́sùrà tí ò bá sówó ń bẹ̀ ìkan lẹ máa mú. Ẹ dákun ẹ má bu mi ijó ni kẹ́ bá fi wú torí Ọlọ́run. Sọ adúpẹ́ ijó rèé o bẹ́ẹ̀ lẹ́rìí ijó àti mi síbí àti mi sọ́ọ̀sì. Ẹ kò mọ́lẹ̀ èmi kò lè dànsì àṣìṣe èmi ijó tí ò bá sí ìlú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Gboah TV ó ní the best TV tẹ́ máa wò ẹ máa subscribe sí ní gbogbo ìgbà ẹ máa wò láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ọbẹ̀ tí mo ròyìn confam ní ẹgbà bẹ́ẹ̀ tẹ́ bá ti ń wo Gboah TV ẹ ní problem lẹ́yìn ṣùgbọ́n tẹ́ bá ti ní carry over ẹ miss ẹ for life ni ìran yín ti dín kan tẹ́ ẹ bá wo Gboah TV kẹ́yìn nice and good time èwo ló tún kù. Ok ẹ ṣe gan kò sí nǹkan tó kù mọ̀ yàtọ̀ sí ká pàdé yín lórí stage kẹ́ bá dá àwọn olólùfẹ́ yín lárayá ẹ̀yin ní gbogbo èèyàn tó wà ń bí dúró dé látàárọ̀. àdúrà wa ó gbà ẹ ṣé gan ni ẹ máa bọ̀ lọ. Thank you so very much ẹ ṣé. Gboah TV o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n ní kẹ́ máa wo Gboah TV ẹ̀yin èèyàn mi nílé thank you so very much.
What's the name of this lovely style you're putting on, please? The name of the style. This is called Agbada. Agbada. Agbada ló ń jẹ́ bẹ́ẹ̀. Agbada, can you please turn around? Let's check it out, please. Hey. Àbí ṣe wèrè lẹ́yìn náà wọ̀ gẹ́gẹ́ bí ti sister mi lẹ́ẹ̀kan. I want everybody to feel something here that God is here this afternoon. Local league is coming on his way. But I bet you today, you're gonna... I love Virgil. It's gonna be... thank you. That is lovely. Can you shout out to people and tell people about GboaTV.com, please? Hey, you don't hear Gboa TV? Gboa, oh my baby bump, you go Gboa TV, Gboa TV. This one that they carry anything. Bàbá pé yóò dára fún mi.